ṣe dáàsì o ó yá torí wọ́n sàtì náà. tó bá ti ń bọ̀ honestly speak believe me you believe you me natural facts to say the truth before God and man to God who made me put to God I swear while I have wetin concern God before your life. Tọ́mọdé bí kakọ́lé bí kahọ́ náà kà sókè ìrọ̀fẹ́ jábọ́ nìyẹn. Àlọ́wọ́ ìyá torí nítorí lọ́kù torí ó bá ti gbà lọ́wọ́ máa fẹ́ jọba mi ní single yes or no. Àlọ́wọ́ ìyá torí nítorí lọ́kù torí ó bá ti gbà lọ́wọ́ máa fẹ́ jọba mi ní single yes or no. Single yes or no. Yes, simple yes or no. And you know. Simple yes or no. Olúwa jẹ́ mi èké. Simple yes or no. Wetin concern God for your life. Simple yes or no. If you sure of yourself. Simple yes or no. Nobody need to dey swear. Simple yes or no. Let your yes be your yes. Simple yes or no. Elaborate explanation, oh God. Leave you me, that's Simple yes or no. Má fẹjọ́ pa mí, má fìrọ́ pa mí. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́, let your yes be yes. Let your no be no. Lágbájá rèé. Ọmọ bàbá mukọ́mukọ́. Ọmọ ìyá onípọ̀mọ́. Àtúndíṣe sórí ètò wa lónìí. Ṣàṣìnà ẹ̀ bá ń dá sí náà ń bọ̀. Mo ti sọ. Ìlérí ọmọ ni. Promising child. Ìlérí ọmọ ni. Ìràwọ̀ sàn ti bá gbà lẹ́rù. Ìràwọ̀ tó tayọ kárí ayé. Ṣínà Peter ti dé abẹ́kọ̀ tó jẹun kò ní jẹ̀bàjẹ́. Apẹ́kọ̀ tó jẹun kò ní jẹ̀bàjẹ́. Ẹ má mà bínú pa apẹ́. Ìrètí akọ̀dọ́ náà ló jẹ́ apẹ́ o. Tí ẹ bá wojú aago yín. Ẹ rí i pé aago kan ó ti kọjá ìṣẹ́jú mọ́kàndínlógún. Ẹ má bínú pa apẹ́. Àlejò wa pàtàkì fọ́jọ́ òní. Ìyá kọ́ mi on my cell phone. Ìyá àpáta. Àwọn là ń dúró dé o, olójú apẹ́ díẹ̀. Ẹ rí i pé asẹ́ẹ̀tì kámẹ́rà wa lọ́nà tó fi lè gba ẹnìkejì. Nọ́mbà tí ń wọlé, wọ́n á máa ráyè jókòó sí ká lè balance ẹ̀. Ṣùgbọ́n àfẹ́dẹ́yìn èèyàn wa nítàn mọ́. Láṣẹ ní ká bẹ̀rẹ̀ tó bá ti ń dé á máa gbé wọn wọlé. Ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá yẹn rèé o. Dayọ̀ Agbọ́dá rédíò TV. Ibẹ̀ náà la ti kàn sí yín, ibẹ̀ la ti ń dábí ọwẹ́ ibẹ̀ la ti ń rọ̀ bí òwe. Àtúntìdé o, àtúntìdé wẹ́rẹ́ bí èjì alẹ́. Adé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta. Ẹ wo adé ẹ̀jẹ̀ kólókó mọ̀ roko, adé ẹ̀jẹ̀ kọ́lọ́nà ọmọ yẹn náà. Gbogbo ẹ̀ tẹ̀ ń ṣiṣẹ́ gbéyàgbéyà ẹ̀ máa ṣiṣẹ́ yín o. Ẹ̀yin tó yẹ pé mọ́tò lẹ̀ ń wà àwáyé o. Ẹ̀yin tó yẹ pókó lẹ̀ ń ṣe. Bóòní náà ìmọ̀ kẹ́ tó bá ń ṣòkò náà. Ẹ mọ̀. Ọ̀pọ̀ akọlẹ̀ dáadáa o. Mo kí gbogbo yín o. Mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò. Ṣàṣìnà Peter rèé. Ẹlẹ́dàbí o, orí jò. Ẹlẹ́dàbí o, pélí jẹ́ kọ́lá tẹ̀lé máa sùn ọ̀ kíkọ́. Ẹ
jọ̀wọ́ tẹ̀lé máa sùn wọn kìbọ̀ ẹ bá mi gbé tẹ̀lé máa sùn wọn kìbọ̀ tí ẹ bá rí asún kámẹ́rà wa mẹ́yìn dáadáa kó lè gbẹ́ nìkejì kò yẹ kẹ́ ẹ mọ ráwọn background yìí bẹ́ẹ̀ sọ pé nígbà tí màmá bá dé àfẹ́ ọ̀tá anything torí pé ìṣẹ́jú díẹ̀ lání sí lórí ètò tẹ́ bá wa gboyún mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní Maryland o ẹ̀yin tẹ́ wà ní Atlanta Georgia ẹ̀yin tẹ́ wà ní North Carolina mo ní Hurricane Sister Florence tó ń bọ̀ kò mọ̀ ní láburú sí wa o ire ló máa já sí fún wa ire ló máa já sí tẹ́ni máa sùn hàn kì í gbọ́ Sashina Peter rèé ọ̀pọ̀dún yóò ràn gbàtàwọ̀ ìjáde ẹ̀kẹ́ máa ń gbọ́ Sashina Peter ni ara àwọn orin tó gbé wọn jáde rèé mo kí gbogbo yín o gbogbo yín mo kí gbogbo yín kó tó di pé mo lọ sọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa ẹ jẹ́ sáré kí àwọn èèyàn wa tó ti wọlé ìkẹ́ ìbọn ní ìkẹ́ oyè wọlé àbúrò mi ọ̀wọ́n ìkẹ́ kan báyìí bò ní ìkẹ́ fúnra rẹ̀ ṣó wà bàbá ló tàyẹ̀ rèé o ẹ kú àbọ̀ ó nílò big brother how are you today ẹ kú ìgbádùn wo mo wà pa mo ṣá propro mo ṣá prapra mo wà pa Ruth Ọláìdé Adéjùmọ̀ mo kí yín o ẹ kú àbọ̀ Tósìn Oyètúnjí mo káyìn náà ẹ kú àbọ̀ ṣẹ́wà Ọlánìkẹ́ Ọláyẹmí mo rí yín o májó Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n ń ṣọ́wọ́ yá lẹ́tọ̀ ètò ní ṣọ́wọ́ yá Roslyn ṣẹ́wà ọmọ wọn náà Ògbómọ̀ṣọ́ ẹ wò ó gbogbo ẹ̀ tẹ́ ń ta sẹ́kìtì mo bọ̀ wá bá yín Ògbómọ̀ṣọ́ tó yẹ pé tó bá jẹ kàtàn wá tó máa mú kọ́yángánlé double carbohydrate mo bọ̀ wá bá yín o ẹ̀yin wà lára àwọn tó ń bá wọn bú Èkìtì ẹ má dánwò mọ́ Roslyn ṣẹ́wà ẹ kú àbọ̀ sórí ètò mórí yín Olójúgbà Abídẹ́mi Samuel ọmọ bàbá Ṣẹ̀gẹ́tò nìyẹn tẹ́ bá ti ń gbó lórí Love Ṣẹ̀gẹ́tò bàbá Ṣẹ̀gẹ́tò ọmọ wọn nìyẹn Olójúgbà Abídẹ́mi Samuel ẹ kú àbọ̀ sórí ètò Pastor Fẹ́mi Fẹ́ndà mo rẹ́yìn náà o Pastor Fẹ́mi Fẹ́ndà mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ṣáàfíà lẹ́wà Roslyn ṣẹwà wọ́n ní ètò níṣẹ́ wọ́n yá lórí Dayọ̀ Agboola bẹ́ẹ̀ ni ọ̀nà mi ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé níbi olè tí ń jáde olóhùn ajẹ̀gbíjẹ̀kara wọn wọn láwọn ò jẹ̀gbíjẹ̀kara wọn mọ́ báyìí o wọ́n ní chicken làwọn fẹ́ máa jẹ báyìí mo rí yín o Ọládẹ̀ǹdé orí òkè mo kí yín ẹ kú àbọ̀ ṣẹ́wà Fáṣípẹ̀ Olúṣẹ́gun Akíọlá ẹ̀wọ́ àwọn èèyàn ti wọlé bàbí wẹ́líwẹ́lí kọ́ọ̀mù ẹ kú àbọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ lédè èbó wẹ́líwẹ́lí kọ́ọ̀mù Sashina Peter rèé o ẹ̀jẹ̀ àpọ̀ díẹ̀ náà ń bọ̀. gbogbo ọmọ fújì pátápátá ìbá ni mo ṣe mojúbà yín o. Ayọ̀bámijí Ọpẹ́ Olúwa mo lẹ́yìn náà o Ayọ̀bámijí Ọpẹ́ Olúwa ẹ kú àbọ̀ ṣẹ́wà kílẹ̀ wí ẹ jẹ́ kí n gbọ́ ẹ sọ fáyé. àníṣe inú onídùn ọba ti bọ̀ ọmọ pẹ́tẹ́rù mi ò yọ sí nínú ọba. Ráàfù Akínlájà mo rí yín ẹ kú àbọ̀ ṣọwọ́ yàrá o láti Dayọ̀ Agboola rédíò TV ẹ lè mí sí ẹ let's go there ìjọ òṣìnà rèé Mr. President ààrẹ. Sashina Peter dàgbà oyè òbí ti lọ mọ́ wọn lọ́wọ́ ó ti ṣẹ́kọ̀ọ́ náà. orí yín Rafa Kílájà mi ò lè fojú paní rẹ wọ́n ní good afternoon sir ẹ káàsán bò ní ó máa ṣàpòròpòrò lónìí àlejò wa pàtàkì ìyá kọ́ mi on my cell phone wọ́n láwọn ń bọ̀ lọ́nà
ìyá àpáta wọn làwọn ń bọ̀ lọ́nà ẹjẹ́ máa bẹ́tò lọ tọ́ bá bá wa lẹ́nu ẹ̀ tí ọ̀bá dẹ̀ bá wa tá a parí ètò ọjọ́ mi wá tún wá sórí ètò but let's go there à ń bá bọ̀. tọ́ ló lè gbàdúrà àbí Shina Peter nù yín ó lọ́rọ̀ òun tán sọ tẹ́lẹ̀ kò tí ì tó àní lọ́rọ̀ òun sọ bàbá májẹ̀ kan rí mo sọ lọ́jọ́ sí orí tó bá ti sọ̀rọ̀ ẹ wọ́n fún ẹ publicity tó sanwó fún ni wọ́n ló ṣe búburú mọ́ wò wọ́n ràn wọ́n ní èrè ló ṣe ìwọ́jà mọ́ ṣe rere tiẹ̀ lọ let's go there. ẹ̀yàn yé gbàgbé kọ́ ọ̀rọ̀ rọ̀ sọ sí mọ́. bóyá wà ní òsì mọ́ bóyá là ní òsì mọ́ bóyá rúbọ òsì mọ́ bóyá gbọ́dọ̀ ti tọ́ ni. ẹ̀yàn yé gbàgbé kọ́ ọ̀rọ̀ rọ̀ sọ sí mọ́. Princess Adenike Badamos Alexis ẹ kú àbọ̀ mo rí yín mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ṣẹ́wà ẹ kú ṣẹ́ òní o ṣọ́wọ́n yá lẹ́tọ̀ ètò ní ṣọ́wọ́n yá Ṣàṣìnà yín yẹn rèé let's go there. orin yìí mi ò lè já kúrò mẹ́ẹ̀ ó dẹ̀ yẹ kí n wọ yàrá ìkéde lọ àbí ẹ gbà mí báyìí o. àṣebí àdìtì màmá wọn lójú máa yá mẹ́wọ̀n. àròkọ lọ́bẹ̀kọ̀ sùn táwa orí mi ẹ̀dá mi ọba tipátipá bàbá méje tó dá yóò ní fọ́nrán pìtàn láyé mi. bàbá o mi ò gbúdọ̀ fọ́nrán pìtàn láyé mi. ayé ò lè yẹ tó ẹ̀ náà ṣòro. Adéwálé ọlọ́lá bàbá tí mẹ́rin ọmọ wọn lárí gidi àkókò ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́yà yẹn rèé ṣẹwà Ṣàṣìnà náà rèé òun ló bá wa dá sí Adébánkẹ́ Adéjùmọ̀ mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò Adébánkẹ́ Adéjùmọ̀ mo rí yín ẹ kú àbọ̀ yẹ́sẹ̀. lákìyèsí babaláyé bóyá ta ẹ ò rí ìwòsàn sí yá yóò yá ẹ ò rí ìwòsàn sí. ṣẹlá kọ̀nà bóyá ẹ ò rí ìwòsàn sí. àbí ó kàn bí ààrẹ sí nǹkan táwọn èèyàn sọ publicity ni kí ló jẹ́ àgbọ̀n Ṣàṣìnà ń gbà yẹn wọ́n ní grammatical error ó dẹ̀ gbé jáde tunnel discovery ó tàbí nǹkan míì ọ̀nà mi ọmọ wọn nìbàdàn ẹ̀tún ti wọlé àbí ẹ̀kú àbọ̀ àti ẹlẹ́nu abẹ́ mọ́mọ́ yàn bú bí nǹkan míì mo rí yín o ẹ̀kú àbọ̀ Adéwálé ọlọ́lá ọ̀rẹ́ mi kan báyìí ó ní alájọ afric really nice ẹ ṣé God bless you òtútà. mo fẹ́ jẹ́ kan lórí ẹlẹ́yìn àrùlá. mo fẹ́ jẹ́ kan lórí ẹlẹ́yìn àrùlá. ẹ ṣé ọ̀nà mi wọ́n ní bàbá olóyè tó ṣá prápra ọ̀nà mi Adéwálé ọlọ́lá kí yín o Adéwálé ọlọ́lá bàbá tí mẹ́rin ọkọ̀ adémi ni wọ́n kí yín wọ́n ní ọ̀nà mi welcome orí yín ẹ̀kú àbọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi Adéwálé ọlọ́lá nù o ọmọ wọn lárí gidi. àlùjọ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣìnà ọmọge ìdí yàmúyàmú pátápátá bá mi bá mi o. Ẹ̀pàpà kútúpà. Ó máa ṣe kí ni? Ó máa ṣàporíporì poróporò párẹ́pàrà. àlùjọ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣìnà. Yẹmí àwọn awo tèmi láti UK wọ́n gbórí wọlé o. Yẹmí bò ní ẹkúṣẹ́ òní. Ṣàṣìnà yìí ò ṣe é gbé kúrò ńbẹ̀. Ẹ̀rí wọn jẹ́ wọ yàrá kéde. Ẹyin wọn jẹ́ kí wọ yàrá kéde lọ. Ṣàṣìnà yìí lẹ́ẹ̀rí ó mú hàn kéèyàn máa dùn bẹ́ńbélé. Àlùjọ yẹn wà bẹ́ẹ̀ Mr President Ṣàṣìnà Peter. no fifty no fifty. Money for her back on cardio. na so
so la vie. Charlie. No free fair, no free fair. Money go about for grand, na so la vie. No free fair, no free fair. Money go about for grand, na so la vie. No free fair, no free fair. Money go about for grand, na so la vie. You dey do the thing dey sweet you. Ṣé na your mama born me ọ̀gá jọ? Ṣẹ́jú mi o. Ẹ̀rí ìkéde pàtàkì tí wọ́n sanwó fún rèé o. Wọ́n ṣèkéde tí wọ́n sanwó fún àbáyín ṣe. Torí gbádùn tí yín oníṣẹ́ tiwa. A sì ń ṣe lọ́lọ́fẹ̀ẹ́ báyìí. Tó bá dolówó nísìnyí ẹ̀yin náà lẹ́ máa lọ pa ṣe lọ́lọ́fẹ̀ẹ́ rí. Ẹ̀yin náà lẹ́ máa patronize wa. Rafa Kilaja, wọ́n ní thank you sir. I want to make shout to all members of CCC, Celestial Church of Christ, St. Michael Parish, Chicago. The harvest is this coming Sunday. Regards to Shepherd Olopo, most senior evangelist Raphael, senior music director Arole, all abẹ́rẹ́ orí òkúka. Ìdúgbò kàyẹ́ náà tó ara ẹ̀ ní. Wọ́n ní ká máa kí àwọn ọmọ Sẹ̀lẹ̀ tó wà ní Chicago. Àwọn St. Michael Parish wọ́n ní àjọ̀dún abẹ́sí wọn àjọ̀dún kórè wọn Sunday lẹ́yìn ni wọ́n ní àmọ́ kí akínyìn o láti dára Agboola Radio TV ṣẹ́wà akínyìn let's go there. Ẹ wo ó pẹ́ náà dọ́ṣẹ́ tí bá ní gbọ́dọ̀ lórí sàṣínà yìí kò ní lè kéde kankan ibi tó wọ́dẹ̀ tí ń wọlé náà nu àbí àrí kan mí ìnáwó àkómi ẹ̀ràn débẹ̀ wọ́n láwọn ò gbà. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé. Wọ́n ń tọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola. Rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola. Radio TV, Ibojimo Maryland, Dayọ̀ Agboola. Radio TV, Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agboola Radio TV. You can join us on Facebook at this pages Baba Lonta, Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Baba Lonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Baba Lonta Studio is the best. For sound and quality production, Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. There are many, but the best one is still Baba Lonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn ní gbọ̀ngàn olùkí. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn ní gbọ̀ngàn olùkí.
tún ti dé sórí ètò àyọkà rẹ̀. Ṣáàmà ká lọ, ṣáàmà ká lọ. Àyọkà yìí ṣáàmà ká lọ. Ṣáàmà ká lọ, Láìdé máa ká lọ. Àyọkà yìí ṣáàmà ká lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣáàmà ká lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣáàmà ká lọ. Aago 5 ìrọ̀lẹ́. Maryland àìsàn àyọkà yìí ṣáàmà ká lọ. Aago 10 alẹ́. Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣáàmà ká lọ. Ó bá jẹ́ Ghana kọ́. Aago 9 alẹ́ nìyẹn. Àyọkà yìí ṣáàmà ká lọ. Dájú agbọ́lárí tó ti dùn níbẹ̀lẹ́ ó ti bọ́. Àyọkà yìí ṣáàmà ká lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ lálọ́kùn ètò yẹn. Àyọkà yìí ṣáàmà ká lọ. Bóyá àyọkà yìí ṣáàmà ká lọ. Òkè akátaki àtúbàbà wọ́n pẹ̀lú kan ní bàbá ọ̀rá. Sọ́yà lẹ́tọ̀ ètò ìdáfẹ́ bọ̀ Ayọ̀ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò ìdáfẹ́ bọ̀ Ayọ̀ Agboola rédíò TV. Every Monday ní Friday àlọ́dọ̀ ayé lọ́dọ̀ onímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò ìdáfẹ́ bọ̀ Ayọ̀ Agboola rédíò TV. Sọ́yà ni o ètò tó lórí ládùn. Olówó ọjà kájé bùgbàjẹ́ olówó ọjà tàbí ohunkóhun ẹgbẹ́ Ayọ̀ Agboola lórí nọ́mbà rẹ̀ +144 376 08578. Sọ́yà lẹ́tọ̀ ètò táfẹ́ bọ̀ Ayọ̀ Agboola rédíò TV. Sọ́yà ni o ètò tó lórí olówó ọjà kájé bùgbàjẹ́. Mo ní Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò tẹ́ ẹ fẹ́ gbọ́. Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò tó ń wọlé wẹ́rẹ́. Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò tó lóyin ládùn. Wọ́n polówó ọjà yín o kẹjẹ kájé òbúgbàjẹ ẹ wò ó nírọ̀lẹ́ òní lórí ètò wa Àyọkà ẹ pàdé Ọláìdé Ọ̀rọ̀pọ̀. Ọláìdé Ọ̀rọ̀pọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn Olúfì ẹ pàdé ẹ̀ lórí ètò Àyọkà o nírọ̀lẹ́ òní láago 5. Ẹ wo ẹ jẹ́ sọ fún yín ìwé táǹkà fìlà lóbìnrin ni ẹ mọ̀ lẹ́nu mọ̀ sọ bẹ́ẹ̀ o èmi pé mo kọ́ o wọ́n ní fìlà lóbìnrin bí fìlà tó gbé lórí báyìí anybody ló lè dé bẹ́ẹ̀ lóbìnrin ṣe rí wọn sọ bẹ́ẹ̀ o ẹ pàdé wa lórí ètò náà ètò Àyọkà nírọ̀lẹ́ òní pẹ̀lú Ọláìdé Ọ̀rọ̀pọ̀. Báyìí o Ṣọ́wọ́nyá la wọlé sí lórí àti wọlé gbàgẹ̀ àti wọlé fúlì àti kan lu agbami ẹ̀ let's go. Mo rí bá ṣe wọlé lẹ́ẹ̀kan Ruth Ọláìdé Adéjùmọ̀ wọ́n ní high chief Adédayọ̀ Agboola wẹ́dọ̀nsà ẹ ṣé ó kí ọ èyí Táyọ̀ Bọ́sẹ̀dé Balógun mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa. Jùmọ̀kẹ́ Adéwùmí àwọn awo bàbá ló ń tá láti Ìbàdàn nù àwọn awo Diamond láti lẹ́lẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò bóò ni pásítọ̀ Elúfadéjì Elijah Olúṣẹ́gun olùṣọ́ àgùntàn wa bóò ni bàbá ọba yọnu ẹ bá ń gbọ́ ọba ayọ̀lẹ̀ ni ó máa yin lógo bàbá tọkọrin nu àgbẹ̀ wa lórí ètò bí ẹ kú àbọ̀ bàbá ṣẹ́wà Táíwò Olúkẹ́mi Egwuatu mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa àwọn bàbá ló ń tà wọlé o àwọn Maka Spicy wọlé àwọn Abèchéché wọlé àwọn Apasilo wọlé Ọlásùnkànmí Àríyìbí bóò ni ọmọ Ọlásùnkànmí Àríyìbí èwo ló gbó on floor kí ló ṣẹlẹ̀ kí ló lọ floor ẹ kú àbọ̀ sórí ètò. Bàbá wa pásítọ̀ Elúfadéjì Elijah Olúṣẹ́gun wọ́n ní alàgbà ìjọ wa yẹ́sàdí mò ń dá yín lóhùn Aláyọ̀ Fọlákẹ́ bọ́dá yìí náà o mo ní bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ ṣẹ́wà Wùmí Ògúntáyọ̀ bóò ni ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá rèé láti Ayọ̀ Agboola rédíò TV ẹ wo ẹ̀yin tẹ̀gbá ti download rédíò application wa ẹ lọ báyìí ẹ lọ sórí Google Play Store ẹ tàpù Ayọ̀ Agboola rédíò síbẹ̀ ó máa gbé jáde lógò tó ń bẹ lẹ́yìn mi ẹ máa rí ń bẹ̀
download ẹ̀ 24 hours lẹ́gbọ́n máa gbọ́. Bákan náà ẹ lọ sórí YouTube ẹ tap Dayọ̀ Agboola síbẹ̀ gbogbo ètò wa láti ṣe gbogbo àwọn òde wa láti ṣe bóyá lọ ṣe MC ni o bóyá lọ ṣe DJ ni o bóyá lọ ṣe live band ni o bóyá party la lọ ẹ máa rí lórí YouTube ẹ tap Dayọ̀ Agboola síbẹ̀ ẹ máa enjoy ẹ subscribe bákan náà. Then lọ́dọ̀ àwọn pages wọ́n pè fún yín o lórí Facebook àwọn pages náà ni wọ́n pè fún yín lórí Facebook ẹ lọ sí Service Dayọ̀ Agboola orí ẹ lọ sí Babalonta olélẹ́yìí ẹ lọ sí Dayọ̀ Agbo Media Diamond olélẹ́yìí ẹ lọ sí Dayọ̀ Agboola Radio TV olélẹ́yìí mẹ́rẹ̀ẹ̀rin ẹ lọ sórí ẹ̀ lórí YouTube àbí lórí Facebook ni ẹ lọ pẹ̀lú wa ẹ tẹ́ ẹ bá tiẹ̀ tí ì ṣe ẹ háàdì wa a máa accept ẹ̀ a máa confirm ẹ̀. Bákan náà ẹ lọ sórí Google ẹ kàn táàpù Dayọ̀ Agboola síbẹ̀ á gbé everything ẹ fẹ́ mọ̀ nípa wa nípa radio station wa nípa iṣẹ́ tá à ń ṣe ó máa gbé everything jáde ẹ tún wá lọ sí www.dayoagboola.com ẹ máa rí àwọn iṣẹ́ tá à ń ṣe ń bẹ̀ ẹ máa rí radio station wa gan bẹ̀ ẹ máa rúgbẹ̀ bẹ̀. Bákan náà tẹ́ ẹ bá fi àfẹ́ mọ̀ kí ló lọ kí ló ṣẹlẹ̀ èyí àti sọ pé Dayọ̀ Agboola lórí Google ó máa gbé jáde ó ṣá poríporí Wùmí Ògúntáyọ̀ mo rí yín o ẹ ṣé Pásítọ̀ Elúfadéjì Elijah Olúṣẹ́gun wọ́n ní fìlà tó yẹ orí ẹnìkọ̀ọ̀kan yàtọ̀ bẹ́ẹ̀ ni fìlà lóbìnrin fìlà tó yẹ orí ẹkùnrin ẹnìkọ̀ọ̀kan ó yàtọ̀ Ọlọ́run nìkan ló mọ tẹni kọ̀ọ̀kan o àdúrà àti ẹ̀mí mímọ́ ló mọ tẹni kọ̀ọ̀kan ẹ̀gbọ́n mo ní táwọn pásọ̀ bá sọ̀rọ̀ ó ní báyìí máa ń gbé tí wọ́n ń gbà lọ nígbà pé fìlà lóbìnrin ẹ tó bá wù ló lè dé àwọn pásọ̀ ní fìlà o ọlọ́mọ tẹni kọ̀ọ̀kan àdúrà àti kíní ló máa gbé pásọ̀ nù o Adébùkọ́lá Adéjùmọ̀ mo mọ̀ rí yín àwọn ará gbọ̀ngàn tó ń ta sí mi lórí ètò wọ́n ta sí mi lórí Facebook ń bọ̀ àwọn èdè o ń bọ̀ àwọn èdè ọ̀nà mi wọ́n ní thank you Adéwálé Ọlọ́lá ẹ pẹ̀lẹ́ Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ ẹ̀rí ọmọ wọn lárí gidi ọ̀nà mi ní thank you o thank you mo ń bọ̀ o ń èdè ń bọ̀ ọmọlúwàbí làpẹ́tàtù àwọn eléyìí ẹ̀jẹ̀ àpọ̀dé ẹ̀nà kó tó tán. Ìmọ́lẹ̀ dárí o, ọmọlúwàbí jẹ́ ọkọ̀ eléyìíwá. Ìmọ́lẹ̀ dárí o, ọmọlúwàbí jẹ́ ayò eléyìíwá. Ìmọ́lẹ̀ dárí o, ìmọ́lẹ̀ láàrin òkùnkùn lọ́mọlúwàbí jẹ́ ṣọmọlúwàbí ni wọ́n ọmọlúwàbí lèmi o tó lóore. Iṣẹ́ Olúwa ó ju tàfà lọ wà látàlá ìràsíláwá iṣẹ́ Olúwa ó ju tàfà lọ a tún tẹ́ sórí ètò lónìí òní ọjọ́ Thursday ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún 2018 orí ètò wa ètò yín Ṣówónyá náà láwa o Ṣóyòyò lẹ́pẹ́ tájú àkọlé léyìí Musiliu Haruna Ìṣọ̀lá ọmọ bàbá Gani rèé Musiliu Ìṣọ̀lá let's go there. Yẹ́misí Adé ọ̀kan làwọn ọmọ wọn lẹ́kìtì ẹ̀ mà káàbọ̀ sórí ètò Yẹ́misí Adé ọ̀kan làwọn ẹ̀kú àbọ̀ àárín yín lórí Facebook nígbà táwọn Ìbàdàn bá ń bẹ́kìtì ń bolẹ̀ yín wà ẹ máa bá wa dá wọn lóhùn o Yẹ́misí Adé ọ̀kan làwọn ṣẹ́wà Rúùtù Ọláìdé Adéjùmọ̀ wọ́n ní dòdòrè kí ni ìtumọ̀ rẹ̀ kí ni ìtumọ̀ dòdòrè mọ̀mọ́ mo ti dìkọ́dù ẹ̀ yes wọ́n ní dòdòrè Yẹ́misí Adé ọ̀kan làwọn wọ́n ní nice outfit àbí ẹ ṣé gan ni nice outfit star ẹ ṣé Aláyọ̀ Fọlákẹ́ mo kí yín yes kẹ Ṣóyòyò má jà mí síkà o má jà mí síkà tó bá jẹ́ síkà mi wọ́n lé ọ jáde. kí la rí mú wá sórí ètò lónìí nígbà tá a ti ráwọn àlejò wa
ó yẹ ká wà kankan wá sórí ètò mímọ̀ fún èdè. Akọrin kódà Ìṣọ̀lá Aláṣíwájú ló kọ́kọ́ yọ. Ìṣọ̀lá Aláṣíwájú gèdè. Ìṣọ̀lá Aláṣíwájú ó sì lè yọ. Ọmọ ìgbógun jọ sí. Mo ti wá rí báyìí kí n tó ti lé wá mo ti. Ọmọ bàbá ń gà níre Musiliu Haruna Ìṣọ̀lá. Ẹ̀yin àgbà ó. Ẹ̀yin àgbà lè má rí pé wọ́n á ṣe yìí. Ẹ má rọjò wá sí mi tó ṣòro. Ọmọ yìí ta jẹ́ ọgbọ́n òde ibì kan. Ẹ̀yin àgbà ẹ̀yin àgbà ẹ̀yin àgbà bí ìbúradà Adéwálé Ọlọ́lá ẹ má fi pa àṣẹyìn o tá a bá ṣẹyìn ẹ dákun ẹ boríjì wá bọ̀dá àgbà àyà. Ọmọ yìí la jẹ́ ọgbọ́n òde ibì kan. Ọmọ yìí la jẹ́ ọgbọ́n òde ibì kan. Kẹ́gbọ́n níjọ bá òṣìkà ẹni tí a bẹ̀ tí ò dárí ìsinmi ló bá fún ni lóbìnrin kámẹ́rà. Ẹ̀yin àgbà ó. Ruth Ọláìdé Adéjùmọ̀ Ẹ̀yin àgbà tẹ́ bá rí. wọ́n ní fìlà lóbìnrin làwọn fàmìlẹ́ lórí o. Dodoredore àrẹ̀mọkùnrin dodoredore ẹ̀bà ní o jẹ́ dodoredore ìgbà lóhùn náà fìlà lóbìnrin náà sọ o dodoredore. Wọ́n ní ẹ tó bá mú kọ̀ǹgọ́ọ̀lù dání òun ló mọ̀ túmọ̀ ẹ̀ àbí dodoredore fìlà lóbìnrin dodoredore ẹ̀bà ń wò jẹ́ dodoredore tètè gbàgbẹ́ yẹn dodoredore ẹ̀rẹ̀ oríṣiríṣi náà ni ẹ tó bá mú ilẹ̀ ẹ bá mú lu gángan dání ló mọ tó ń sọ. Ó jẹ́ ìrántí ìkànnì kékeré kan ọkùnrin kan wà tí ẹ bá rántí oníbodè lápẹ́njọ́ a máa ṣàánú àwọn èèyàn lójoojúmọ́ torí àmì ló jẹ́ kí n sáré mú tàn yẹn o kí n má bàa tún gbàgbé ẹ̀. Onílù kan wà tó máa ń kọjá lójoojúmọ́ a máa lùlù tó bá ti lùlù báyìí irú oníbodè yìí á dùn á tún fún lówó. Ó bá ti ṣe wọ́n wá rí i pé onílù yìí ti bẹ̀rẹ̀ sí ní lówó kí n bò bá débẹ̀ náà dòdòredòre ni o nígbà ní dòdòredòre òmò yẹn sọ pé kí ni ìtumọ̀ nǹkan náà sọ wọ́n ní fìlà lóbìnrin èmi rò pé wọ́n ní tètè gbàbẹ̀ yẹn pé bóyá nìkan ń bọ̀ kó gbàbẹ̀ yẹn dòdòredòre náà ni àbí bẹ́ẹ̀ ni àbí ẹ̀bà ni ò jẹ́ dòdòredòre náà ni dòdòredòre tètè gbọ́ ka yẹn dòdòredòre náà ni àbí dòdòredòre èrè ó póríṣiríṣi bẹ́ẹ̀ náà ni mo sọ wọ́n ní fìlà lóbìnrin ẹni tó bá ṣàìsàn orí ẹ̀ ló máa dé bẹ́ẹ̀ ni fìlà obìnrin it is the person that is sizing the heading that we dey in it yes. Mo ní ìyẹn ló jẹ́ kí n lọ síbi ìtàn kékeré yìí oníbodè yìí ó wá bẹ̀rẹ̀ sí ní fún olórin lówó o ó fún onílù yìí lówó onílù bẹ̀rẹ̀ sí ní lówó inú wa bẹ̀rẹ̀ sí ní bú àwọn ọ̀tẹ̀ inú bẹ̀rẹ̀ sí ní bí àwọn onílù yìí wọ́n wá lọ sọ fún oníbodè pé wò ṣé òró nílù tó fún lówó òun ó kàn máa ń fìlú bú ọ ni a máa ń fìlú bú ọ ni ọjọ́ tó bá tún ti wá nǹkan tó fìlú sọ à ń sọ fún ọ. Oníbodè náà bá dúró ó ti gbé owó ńlá tó máa fún arákùnrin ó sì ti kó ẹ̀wọ̀n ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ó ti kó sẹ́sẹ́ tó ti kó sí rẹ̀ pé tóun bá ti gbọ́ nǹkan tó lù tí ó bá yẹ pé ó fòun lówó ó sọ̀rọ̀ gidi ni òun ò fún lówó tó bá yẹ pé èébú ló bú òun lóòótọ́ òun ò kó ẹ̀wọ̀n ṣẹ́kẹ́ṣẹkẹ̀ òun èdè tó nílò òkú mọ̀ nǹkan láti pílánù yẹn náà pè ń sẹ́tọ̀ onílù bá dé onídébóyè dé ó ti lùlù náà bí ẹ̀yẹ fẹ́ kówó fún onílù ni ó ní ìlú tó lù lánàá bá mi lù wá ní dandan ẹ gbọ́ ẹ̀yin tá ń gbọ́ mi kí lẹ́yìn gẹ́rò kó fi lù sọ mọ́ torí pé ẹ̀gbọ́ lù ẹ̀yin àwọn tá a bí sílé onílù báyìí a mọ nǹkan tó fi lù sọ wọ́n bá ní kí ló fi lù sọ ó ní àwọn mọ nǹkan tó fi lù sọ ó ń bẹnu àwọn ọ̀tá rẹ̀ ní gbẹ́nu sọ̀hún àti ojoojúmọ́ ló máa ń bú oníbodè ebi nǹkan tó máa sọ ni pé ẹwẹ́nu ìmọ̀dò ẹwẹ́nu ìgbín ẹwẹ́nu oníbodè lápẹ́njọ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín
orí ọmọdé wú pé èmi náà mú tó bá òun lẹ́nu mi rí bí ẹnu mọ̀dò ẹ̀wọ̀n bẹ́ẹ̀ nu mọ̀dò náà yìí máa ń rí ṣùgbùnú báyìí ẹ̀wọ̀n bẹ́ẹ̀ nu gbé máa ń rí ẹ̀mú gbé ká ẹgbẹ́ lókè báyìí ẹ̀rẹ̀ nu ẹ̀ bóyá rí báyìí wọ́n ní ẹwẹ́nu mọ̀dò ẹwẹ́nu ìgbín ẹwẹ́nu oníbodè lágbẹ́njọ inú bí oníbodè ló bá kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ló bá kó sónílù lẹ́sẹ̀ onílù bá ní bàbá bẹ́ẹ̀ kọ́ kò sẹ́ni tó mọ èdè àyàn bí ẹ̀ tó bá múlù dání bí ẹ̀ tó mọ̀ pẹ́ ẹ̀ dání wọ́n wá ní kí wá ló wí ó ní mo jẹun Ìbàdàn mo jẹun Ọ̀yọ́ mo tún jẹun oníbodè lágbẹ́njọ inú oníbodè dùn bó ṣe káṣọ fún nìhun ló wá kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sáwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́ kí la bá débẹ̀ dòdòrédòré fìlà lóbìnrin dòdòrédòré tètè gbàbẹ̀ yẹn dòdòrédòré ẹ̀bà ń wọ̀n jẹ́ dòdòrédòré tètè jọ́ka yẹn bóyá lọ́nu tẹ́ bá ti fàmì sí nǹkan lọ́dẹ Yorùbá ẹ mọ̀ sọ̀túnmọ̀ ẹ̀ fún wa arábìnrin wa Rúùtù Ọláìdé Adéjùmọ̀ wọn ta sí yín o wọn ta sí yín mo mojú àwọn ní wọn ta sí mo mojú àwọn ní wọn ta sí àwọn bíi Adéwálé Ọlọ́lá àwọn bíi Ọ̀nàmì àwọn bíi Adébùkọ́lá Adéjùmọ̀ Ọláolúwa àwọn ní wọn ta sínú torí àwọn náà máa ń bú mi lórí Facebook Adébùkọ́lá Adéjùmọ̀ Ọláolúwa wọn ní well done sir good work sky is your limit amen sky is just the beginning sky is the beginning ni o Pastor Elúbadéjì Elijah Olúṣẹ́gun wọ́n ní òkè o God will deliver us from our hatred sir amen o amen ṣé ìtàn ẹni bí táwọn ṣe lọ bàbá wa ìtàn kékeré ni tó sì kọ́ni lọ́gbọ́n ìtàn kékeré tó kọ́ni lọ́gbọ́n gbọ́n sókè sóyòyò. ẹ̀jẹ̀ ara ti kú nínú gbogbo ńlábàárò lọ́kàn ọjọ́ kan bẹ́ẹ̀ jẹ́nu ọkọ̀ jíjẹ́. alẹ́ ọkọ̀ sóyòyò ṣùgbọ́n ọ̀rọ̀ náà ló sọ ọjọ́ kan ń bọ̀ ẹ̀ tẹnu ọkọ̀ jíjẹ tẹnu ọkọ̀ mímu tẹnu ọkọ̀ rọ́ tẹnu ọkọ̀ efed tẹnu ọkọ̀ ká máa purọ́ mọ́ ni tẹnu ọkọ̀ ká máa ṣẹ̀tá ẹni. ayé àtijọ́ lè ní ṣubú tí ò lè dìde ẹ lọ sí India ẹ máa ráwọn erin tó ń ṣe circles wọ́n ṣe circles wọ́n fò wọ́n ń ṣubú wọ́n ń dìde wọ́n fẹ̀yìn lélẹ̀ ayé àtijọ́ ni nígbà wá kéke wọ́n parọ́ yẹn fún wa wọ́n ń tẹ̀lé bá ti lè ṣubú síbì kan kò lè dìde mọ́ bàbá láàárọ̀ ẹ lọ zoo erin tó bá ti rẹ erin á sùn lẹ̀ á tún dìde àwọn erin náà tẹ̀ ń fò tán fò wọ́n ṣe circles nísìnyí àbí a ní ọkọ̀ sóyòyò kọ́ sóyòyò. iṣẹ́ tí kálukú bá ti mọ̀ ní kó máa tẹ pamọ́ òfin sílé ìwà wá lálàpàdà gidi. wọ́n ní iṣẹ́ tí kálukú bá ti mọ̀ ní kó máa tẹ pamọ́ ọ̀rọ̀ tẹ̀mí lọ́rùn orin tẹ̀mí lọ́rùn kíkọ piano tẹ̀mí lọ́rùn kíkọ iṣẹ́ wo lẹ́yìn máa ṣe. abala gidi làwa ń jẹ lọ́jọ́ tó ti gbé ọ̀nà ti yé ó ti rọ̀ wá lọ́rùn gẹ́gẹ́ gan. abala gidi làwa ń jẹ lọ́jọ́ tó ti gbé ọ̀nà ti yé ó ti rọ̀ wá lọ́rùn gẹ́gẹ́ gan. ẹni àjùlọ ọmọ ara lójú ọpọ́ tó bá ń tàn ẹ̀jọ̀ ọkọ̀ mọ́tọ́ra. wọ́n ní tó bá ń tẹ̀ mọ́tara rẹ wọ́n náà ń tàn ọ̀hún tàbílà wọ́n lẹ́yìn táyé ń ṣe tó ń lọ́gùn ẹ̀jẹ̀ ẹ̀ń tó lọ́wọ́ dùnú tó ń jẹ ṣúgà jẹ̀díjẹ̀dí ló máa pa ọ̀ṣà àti yami síkà tó bá yami síkà wọn ò ní jẹ́ ọlọ́ o ọ̀sánwó rẹ̀ orí ìṣọ́ra ìdáyìí Adébímpé Táíwò Adébímpé Táíwò mo rí yín bẹ́ẹ̀ ṣe wọlé o ẹ kú àbọ̀ sórí ètò wa Prince Débọ́lá mo rẹ́yìn náà o ṣẹ́wà lọ́wọ́ yáyẹn rèé Dayọ̀ Agbọ́lá rédíò TV náà lẹ́wà ẹ kú àbọ̀ tó bá jẹ́ Nàìjíríà lẹ́wà aago méje yín ó kù díẹ̀ báyìí ó kù déndé tó bá jẹ́ Amẹ́ríkà bí lẹ́wà ní Maryland ẹ má jọ yà yín lẹ́nu pé mo máa lọ pé Maryland time Maryland yàtọ̀ sí ti Houston Texas yàtọ̀ sí ti Dallas mọ́ ẹjọ́ wà ní state kan náà ó yàtọ̀ sí ti Chicago
ó yàtọ̀ sí ti California bẹ́ẹ̀ ni tó o ti máa ń sọ pé Maryland time torí ibi táwa wà lè ní sọ̀rọ̀ yẹn. Hey, let's go there ṣóyòyò. Ìṣọ̀lá ẹ̀gbọ́n ogun jọ bí. Orúkọ ń lò ní àpèjá ilé ènìyàn. Kí ni má jẹ́ gbàgbé ẹ̀yìn àti ayé? Orúkọ ń lò ní àpèjá jẹ̀yàn. Tí n bá pera mi ní ọ̀nà Ọlápọ̀, àwọn èèyàn ní kí ló dé? Ó kọ́ tó wù mí nù. Tí n bá pera mi lókìkí ọlá, wọ́n á ní kí ló dé? Màá lórúkọ tó wù mí nù. Tí n bá jẹ́ Adédayọ̀, wọ́n á ní kí ló dé? Àlókọ tó wù mí nù. Tí n bá ń jẹ́ Agboola, wọ́n á ní kí ló dé? Olókọ tó wù mí nù. Tí bá tún wá ń dówó ní kókó àwọn èèyàn ní wáyé má ló kọ tó wù mí nù ó kọ tó bá wẹni là ń jẹ́ o yìí tó wè mí nù tó bá wù ọ kí wọ́n wá lè máa jẹ́ opposite ògbó orúkọ tẹ̀mí ń jẹun ọ̀nà Ọlápọ̀ Òkìkí ọlá Adédayọ̀ Agboola owó ní kókó Bella Gray I can see you ẹ kú àbọ̀ sórí ètò wa o Bella Gray mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wọ̀ láti dára Agboola rédíò TV ẹ bá kú ọmọ ẹ o Pastor Elijah Elúfadéjì Elijah Olúṣẹ́gun Motúbìrí ní lọ́nà kejì ẹ ti wọlé lórí Agbo Media Diamond kò sí wàhálà ẹ máa ṣọ́ọ̀tù báyìí wù yí ẹ máa ṣọ́ọ̀tù let's go there. Àwọn àlùjọ lè gbọ́ yẹn o àwọn àlùjọ tó kí bóbó olóògùn ibi tẹ́ ẹ ti lè gbọ́ Dáyọ̀ Agboola rédíò TV náà lẹ́sìn máa gbá wọn rìn yìí thank God ipa Facebook kò ká ilé yìí ipa àwọn òka ká nípa àwọn kà ní wọ́n ti blọ́ọ̀kì gbogbo àwọn pages down low ipa àwọn òkèlè yìí Olúwa ṣeun Olúwa ṣeun. Òkun alátúnjí jẹ́ ká sọ fún wọn wípé báyìí bá ti ń yẹ ká máa bá wọn yí. Ọ̀pá àpàlà ti fún fáìnàlì ó ti kúrò ní àtijọ́ Ìṣọ̀lá tó dẹ̀ bọ́ sílé o. Àyìnlá mi Joshua o ẹ jọ̀wọ́ ẹ bá mi dá àlùkò lẹ̀ àlùkò ní kí a mọ́ ká. Ẹnu wọn lè fà ẹnu wọn lè ṣe dùn bẹ́ẹ̀ lẹ́nu méjì ṣeré mọ́ ìwọ̀. Báyìí bá ti ń yẹ Ìṣọ̀lá ká máa bá wọn ní. Ọ̀pọ̀ àpàlà ti fún fáìnàlì ó ti kúrò ní àtijọ́ Ìṣọ̀lá tó lè mọ̀ sílẹ̀ o. Àyìnlá mi Joshua o ẹ jọ̀wọ́ ẹ bá mi dá àlùkò lẹ̀ àlùkò ní kí a mọ́ ká. Báyìí bá ti ń yẹ Ìṣọ̀lá ká máa bá wọn ní. Ọ̀pọ̀ àpàlà ti fún Yomi Abe ẹkú àbọ̀ orí bẹ́ẹ̀ ṣe wọlé orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà láti Dáyọ̀ Agboola rédíò TV ẹjẹ́ mọ̀ gbádùn sóyò yòóyí ibi tó dùn bẹ̀rẹ̀ ó dùn gan ẹjẹ́ gbọ́ let's go. Ojú wa ni ó ṣe balùwẹ̀ tó lóògùn tó lò ń la o. Ìṣọ̀lá tó lè mú sílẹ̀ o. Sábà wò wọ́n nírọ̀ ẹ̀yìn lọ́wọ́ adìyẹ lọ́ọ̀yà rẹ̀ kò séwu fún wa rárá. Ẹnu wọn ní pa wọ́n Babátúndé ó dá mi lójú. Ẹ̀yẹ òrófó tó bímọ méjì lójú nílé òun ti kó ṣọṣọ àsìkò ti tó. Sọ fún wọn wá síwájú ìlàjẹ oníburú forí kádébìlà forí kún ẹsẹ̀. Oníburú forí kádébìlà forí kún ẹsẹ̀. Ẹnu wọn mẹ́ta ẹnu wọn méje àwa ò fẹ́ lẹ́nu méjì eré mọ́. Bọ́lá ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ àsọ̀rọ̀ ẹ̀kọ́ bá ń pẹ́. Wọ́n sì máa tún lè lẹ́nu níbẹ̀. Mùsùlùmí gbogbo yọ mí àlejò mi akọrin àpàlà. Túndé ìyá òdìbá ìgbéraga ṣe wọ́n. Babátúndé àrùnà ọmọ tẹnumọ́ lójoojúmọ́. Àwọn dà wọn ò dáadọ́ mọ̀. Àwọn dà wọn ò ní lógo. Dídán ni yóò máa dán iṣẹ́ Olúwa ẹ̀yẹ máa tún wò. Dídán ni yóò máa dán iṣẹ́ Olúwa ẹ̀yẹ máa tún wò. Gbàdúgbà láyéwá yóò máa dùn ó. Aládé Olúwaṣeun ẹkú àbọ̀ Aládé Olúwaṣeun bó ni ẹ káàbọ̀ Kẹ́tẹ́kẹ́tẹ́
bó ti ṣọ̀gá lẹ́rù tó kò lè gbégẹdú tí ò bá fẹ́ wọlé kò ní jẹ́ ṣerú ẹ̀. àbí tó bá fẹ́ mọ̀rún yìnbá àjọ bẹ̀rù mọ́tò sáré lẹ́lẹ́. ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbẹ fún. níṣẹ́ ló ń dán bá ti rìn o. àwọn ògidì ọ̀rọ̀ ló wà bí wọ́n ẹ parí yìí. ẹ má ṣèpẹ̀ fún o aláṣọ mẹ́ta tó kó ní pààrọ̀ kó wá. ó bá rí òun wò ó. aláṣọ mẹ́ta tó kó ní pààrọ̀ kó wá o. Bátúndé àwọn tèmi kọ̀mpléènì lójoojúmọ́ ló sì ní ìmẹ̀ ìṣọ́lá ó pé Túndé wọ́n gbádùn rẹ̀ wọ́n jí sòrò wọ́n jí sòrò wọ́n gbádùn rẹ̀ wọ́n gbádùn rẹ̀ wọ́n jí sòrò wọ́n jí sòrò wọ́n gbá sòrò wọ́n jí sòrò wọ́n jí sòrò wọ́n jí sòrò. Túndé ìjọ tí mo jó lànà kó mi lò ara ló ń lò mí kó mi lò ìyá mi kan lọ́kọ́ kó mi lò bàbá mi kan lọ́kọ́ kó mi lò ọ̀sùn akínyẹmí kó mi lò kókó mi lò ọmọ akínyẹmí kó mi lò mọ́nà àbúrò kó mi lò àbúrò ọ̀túnba kó mi lò akínyẹmí kó mi lò òkúta kó mi lò bámi ṣètọ́jú kó mi lò Titus Babájídé kó mi lò ọ̀pẹ́ sọ kó mi lò. ṣé ẹ rí nínú music call and response náà pé kí nìyẹn àbákàbádàbàbàdàbàdàbà káràrà sá call and response bóyá pé làwọn ń dá lóhùn Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní kó jọ bàbá olóyè ijó yìí pàjù reception for 2029 ijó pọ̀ lápò mi àlejò tán ijó tuntun ni lóríṣiríṣi let's go there. Ìṣọ̀lá Babátúndé ká sọ fún ọ wípé ẹ ò gbọ́dọ̀ o fàyàlẹ́ àwẹ̀ màálù. àní ẹ bá tẹ́ ẹ wò ẹ̀rẹ́ fàjáwé màálù ó jẹ̀ fún ajájẹ́ ìbò àwọn ajá mẹ́rin tó gbọ́wọ́ kan lọ́wọ́ ẹ̀ máa gbé wọ́n rẹ̀ àdúgbò. ajá ò ṣe é fúwé màálù o. Ìṣọ̀lá ni ará lè sí bọ́jà sórí gidi. Ìṣọ̀lá ni ará lè sí báwo tiẹ̀ lánàá sọ̀tọ̀ kẹwàá o. báwo tiẹ̀ lánàá sọ̀tọ̀ kẹwàá o. bàbá lanu sọ́tẹ̀ ẹ̀ mọ̀ dáadáa bọ́lá rédíò tàgbà lẹ́tù ọmọdé làwọ́ mo ní kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán àtẹ̀yídáyé ó bá tẹnu ẹ̀ jáde ẹ ṣe Musiliu Haruna Ìṣọ̀lá Musiliu Haruna Ìṣọ̀lá àlùyọ ní ti àmọ́ta. Túndé àlùjọ wà lẹ́yìn tó sì jọjú. 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 Dayọ̀ Agbọ́lá ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agbọ́lá ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń bọ ẹrù ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí múra nílẹ̀ yìí ó. Dayọ̀ Agbọ́lá bàbá tó ta Rédíò TV. Kò sẹ́gbẹ́ nílẹ̀ yìí ó. Dayọ̀ Agbọ́lá Rédíò TV. Nígbà tí mo bèrè láǹdà yẹn aláwẹ̀rẹ̀ká. Rédíò TV Dayọ̀ Agbọ́lá. Gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agbọ́lá Rédíò TV. You can join us on Facebook at this page Baba Lonta Dayọ̀ Agbọ́lá Radio TV, Samis Dayọ̀ Agbọ́lá, Dayọ̀ Agbọ́lá Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agbọ́lá and you are ready to roll. Baba Lonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agbọ́lá Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Baba Lonta Studio is the best. For sound and quality production.
production. Babalonta studio Bisibero. Babalonta production. The ultimate in audio visual. Babalonta production. The ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Students are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agbola on Agbola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúbí. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúbí. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣáma kà á lọ, ṣáma kà á lọ. Àyọkà yìí ṣáma kà á lọ. Ṣáma kà á lọ, Láìdé máa kà á lọ. Kàtíwálá àyọkà yìí ṣáma kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣáma kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣáma kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́. Mẹ́rìnlá ńta àyọkà yìí ṣáma kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣáma kà á lọ. Ó bá dé Ghana mọ́. Aago 3 lẹ́yìn àyọkà yìí ṣáma kà á lọ. Àpòlá rédíò nínú ìbẹ̀lẹ̀ òsì mọ́. Àyọkà yìí ṣáma kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ làwọn kún ètò yẹn. Àyọkà yìí ṣáma kà á lọ. Àyọkà yìí ṣáma kà á lọ. Òkè akátàkì àtún bàbá wọn pẹ̀lú kan ní bàbá ó yá sílẹ̀. Sọ́yà ètò tá a fẹ́ bọ̀ ẹ̀rọ Agboola rédíò TV. Sọ́yà ètò tá a fẹ́ bọ̀ ẹ̀rọ Agboola rédíò TV. Every Monday till Friday àlọ́jọ́ ayé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà ètò tá a fẹ́ bọ̀ ẹ̀rọ Agboola rédíò TV. Sọ́yà ètò tó lóyin láti olówó ọjà kájé bugbàjẹ́ olówó ọjà tàbí ohunkóhun ẹgbẹ́ Dayo Agbola lórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Sọ́yà ètò tá a fẹ́ bọ̀ Dayo Agbola rédíò TV. Àní sọ́yà ètò tó lóyin láti olówó ọjà kájé bugbàjẹ́. Àní ṣọwọ́ yá lẹ́tò tẹ́ ń gbọ́ lọ́wọ́. Ṣọwọ́ yá lẹ́tò ètò tó lóyin ládùn. Ṣọwọ́ yá lẹ́tò èlò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n polówó ọjà yín o kẹ̀jẹ́ kájé ó bugbàjẹ́. Mo ní tó bá di láago 5 Maryland time lónìí. Ẹ pàdé wa lórí ètò wa àyọkà pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀. Ìwé táǹkà ní fìlà lóbìnrin ni o fìlà lóbìnrin. Ẹ wo Tòkunbọ̀ obìnrin kan bẹ Tòkunbọ̀ lágbájá wọn ló sọ bẹ́ẹ̀ níkọ́ o lágbájá ló wí bẹ́ẹ̀ o Tòkunbọ̀ ó ní kò sóhun tuntun lọ́jà Tòkunbọ̀ ní everything ń gbọ́. Adéwálé Ọlọ́lá wọ́n ní solid music. Adéwálé Ọlọ́lá wọ́n ní solid music. Wọ́n láwọn láìkí ẹ̀. Wọ́n ní ká tún rìpíìtì ẹ̀ ojú ọtí àbá tún rìpíìtì ẹ̀ ni. Wọ́n tún ní ìyá wa Ruth Ọlẹ́dẹ́ Adéjùmọ̀ ẹ kú rọ̀lẹ́ o. Wọ́n tún ní ọ̀nà mi thank you o. Bella Gray mo rí yín o. Williams mo rẹ́yìn náà wọ́n láti lọ ilọ̀ mo rí yín. Àtinúkẹ́ Tóníà Domingo mo rẹ́yìn náà o. Ẹ kú àbọ̀ sórí ètò lágbájá Tòkunbọ̀ kí ni. But not be everything Tòkunbọ̀. My brother, if you na photo,
ní gbogbo Tòkunbọ̀ kọ́ ni ẹ máa ra o ẹ lè ra mọ́tò kí ni òde ní Tòkunbọ̀ ẹ já gbọ́. Orí ẹ̀ mama jẹ́ ọdún fọ́kàn Tòkunbọ̀. Àlòkù ọkùnrin. Lórí aṣáájú ẹ kú àbọ̀ sórí ètò wa Ọlágbájá mọ̀lẹ́sídé Tòkunbọ̀ ọkùnrin. Orí ẹ̀ mama jẹ́ o báwọn bá ya Tòkunbọ̀ àlòkù ọkùnrin. Ọlágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ Ọlágbájá ọmọ ìyá onípọ̀mọ́ mọ́mọ́dá nǹkan lẹ̀ ẹ̀gbọ́n ṣe Tòkunbọ̀ obìnrin bẹ ẹ̀gbọ́n ṣe àní Tòkunbọ̀ ọkùnrin Lágbájá ní Tòkunbọ̀ ọkùnrin wà o ó tún ní Tòkunbọ̀ ọkùnrin bẹ ẹ̀gbọ́n ṣe òótọ́ ni Pásítọ̀ Olúgbóyèga Michael Ṣótúbọ̀ ẹ̀gbọ́n ṣe lóòótọ́ ní Tòkunbọ̀ ọkùnrin wà ṣóòótọ́ ní Tòkunbọ̀ obìnrin wà Olúwa má jẹ́ bá wọn fẹ́ aya Tòkunbọ̀ o Olúwa má jẹ́ bá wọn fọ́kọ Tòkunbọ̀ wọ́n ní ẹ lè ra Tòkunbọ̀ mọ́tò wọ́n ní kódà gan ẹ lè ra Tòkunbọ̀ pátá ṣùgbọ́n ẹ má fẹ́ aya Tòkunbọ̀ ẹ má fọ́kọ Tòkunbọ̀ Lágbájá ọ̀sán ní pààyàn èmi kí mo wí bẹ́ẹ̀ o Lágbájá ni òun rè ìlú Tòkunbọ̀ lọ́nù yẹn ìlú Tòkunbọ̀. ó ní ká ẹ mọ́ra gbogbo nǹkan tó jẹ́ Tòkunbọ̀ o ó ní ẹ lè ra fídíò Tòkunbọ̀ ó ní kódà ẹ lè ra báàgì Tòkunbọ̀ ó ní ẹ lè ra bàtà Tòkunbọ̀. ó lọ́pọ̀lọpọ̀ nǹkan lẹ́lẹ́ rà ní Tòkunbọ̀. Adéwálé Ọlọ́lá ó ní we are all used Tòkunbọ̀ ìwọ ní Tòkunbọ̀ Ọlọ́run ó sì ọ́ Tòkunbọ̀ èmi yẹ Tòkunbọ̀ authentic lọ́mọ ọmọ 17 years ó ní some are fairly used some are seriously used irú Adéwálé Ọlọ́lá ìyẹn is seriously used bàbá àti mẹ́rin ó ti wà seriously used. ẹ bára Adéwálé Ọlọ́lá ó ti ra Tòkunbọ̀ seriously used kí o fairly used. Orí ẹ̀ mama jẹ́ o báyà Tòkunbọ̀ àlòkù ọkùnrin. Orí mi má jẹ́ báwọn báyà Tòkunbọ̀ àlòkù obì Sàní Adébágbó sókè. Yéwándé Rita Evans mo rí yín o bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ kú àbọ̀ sórí ètò ẹ kúlẹ̀. Olúwa ló lè ní tó ràn mí wá. Ẹ bá wojú aago yín lọ́dọ̀ wa ń bí aago méjì ti kọjá ìṣẹ́jú mẹ́rìnlá o lọ́dọ̀ tí wa ń bí aago méjì kọjá ìṣẹ́jú mẹ́rìnlá orí ètò wa ètò yín Ṣówónyá náà la wà o Sàní Adé King Sunny Adé àwọn nọ́mbà wa gbà lọ ó dàbí ẹ pé àlejò wa táwọn retí ti dé ìṣẹ́jú márùndógún la sì ní sí lórí ètò ẹjẹ́ bàbá yìí máa gbé wọn wọlé o ń bọ̀ náà.
bínú ẹ̀yin èèyàn wa àwọn àlejò wa tá à ń retí látàárọ̀ wọ́n ṣe ń wọlé ni o láìpẹ́ láì jìnnà á gbé wọn wá sórí ètò ó dàbí ẹ pé a máa fi ìṣẹ́jú bíi mélòó kan kún ètò lónìí ẹ ṣáà má bínú sí wa ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àìṣe bẹ́ẹ̀ náà àìṣe bẹ́ẹ̀ ẹ má bínú mo ń bá fún èdè. Bàbá tí a pásítọ̀ Olúgbóyèga Mẹ́kẹ́ Ṣótúbọ̀ wọ́n ní dískáàpù Ọ̀túnba of Baltimoreland ẹ ṣeun Ọ̀túnba of Baltimoreland ẹ ṣeun Yéwándé Rita Evans mo kí yín o ẹ kú àbọ̀ Abíọ́dún Àlàbí Òbé Abíọ́dún Àlàbí Òbé Abíọ́dún Àlàbí Òbé ìjọba wù tẹ́ jẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta bóyá kí yín bóni mo ní àlejò wa màmá kọ́ mi on my cell phone àwọn náà máa jẹ́ ká tún fàágùn lónìí àwọn náà máa jẹ́ ká fi àmì fàágùn sí bóyá bíi 10 minutes náà máa lò fún wọn á dùn fún wọn lọ́jọ́ mi ìtàn máa wá ni Ruth Ọládé Adéjùmọ̀ mo rí yín o ẹ kú àbọ̀ mo bọ̀ dáhùn èdè mo bọ̀.
àlejò wa náà lálẹ́ tó wáyé máa wọlé ìyá àpáta màmá kọ́ mi ọmọ sẹ́fóònù àwọn náà wọlé bọ̀ yìí o mo sọ pé mo sẹ́ẹ̀tì kámẹ́rà lẹ̀ tẹ́ bá ti rí ijó nọ́mbà wọlé màmá ẹ̀ wọlé kẹ́ ẹ̀ jókòó àníyànjú tó pọ̀ mọ́ lórí ètò ẹ̀yin èèyàn wa ẹ dákun ẹ fún mi ìṣẹ́jú mélòó kan kí n fi sẹ́ẹ̀tì kámẹ́rà wa dáadáa ìṣẹ́jú mélòó kan. Oh yes. Lápáta mi o, kò má sábà bí rẹ̀ láyé. Jésù lápáta mi o, kò sábà bí rẹ̀ láyé. Jésù lápáta wa, òun náà lápáta gbogbo wa, gbogbo àwọn ọmọ lẹ́yìn Kristi pátápátá. Òun lápáta wa lẹ́yìn mi o, àlọ́ba mi o. Ṣé gbogbo wa ló gbà bẹ́ẹ̀? Ṣé bá ti gbà bẹ́ẹ̀ wá sórí ètò kẹ́ wá kàn fáwọn ẹ̀ kíákíá? Pé Jésù yẹn nìkan náà lápáta wa o. Thank you, Lord. Tẹ́ ẹ bá wo ẹ̀gbẹ́ mi, ẹ máa rí fìlà kan bí ọ̀mbrẹ́là. Ìyá àpáta náà wọlé wọn o. Màmá kọ́ mi ọmọ sẹ́fóònù. Màmá ẹ̀ súnmọ́ bí dáadáa. Ojú yín lè hàn torí ẹ̀yìn rẹ̀ jẹ́ sẹ́ẹ̀tì kámẹ́rà dáadáa. Ẹ ti jó jábọ́. Olódùmarè. Ohun mọ̀mọ́ lẹ́ ń gbọ́ yẹn o. Lápáta mi o. Ẹ wò ó ní ká máa ń kíá là máa ṣe é máa ń kíá. Sábà bí rẹ̀. Ká lè tètè bọ́ sórí ètò náà. Jésù lápáta mi o. Ruth Ọláìdé Adéjúmọ̀. Wọ́n ní good afternoon sir. Àwọn tèmi ń kọ́ o. We be looking forward for my gift sir. Wọ́n tún ní Adéwálé Ọlọ́lá thanks sir. Àwọn tèmi ń kọ́ sir. Greetings to everyone. Àríyí. Ẹjẹ́ sáré wòrí ètò séètì màmá ẹ dákun óyá ẹjẹ́ bẹ̀rẹ̀ torí bẹ́ẹ̀ yí pẹ́ dé díẹ̀ báyìí ká sáré rọ̀ọ̀ṣì ẹ̀ ká rọ̀ọ̀ṣì ẹ̀ ó di rọ̀ọ̀ṣì ẹ̀. Kò rọ̀ mọ́ àtẹ̀lẹ́gbọ́ kò wá tó aṣọ bòmí kò wá fún ìrànwọ́. Ṣé máa lọ sórí láì? Mo wá sí orí sọ́mi pẹ̀lú olùdarí mi. Ó dá o ẹjẹ́ bẹ̀rẹ̀ ètò straight báyìí orin tẹ́ ń gbọ́ náà orin ìyá àpáta ni o orin ìyá àpáta ni so báyìí ká sáré wọ orí ètò. Mo ní orí ètò Ṣówónyẹ́ la wà o láti dárí Agboola rédíò TV àlejò wa pàtàkì òní ẹ wò ó tẹ bá wọn bí tán ti travel wá ìlú kẹta náà ti travel dé kí plane wọn tó láǹdì kó tó di pé dírẹ́bà gan máa gbé wọn tún wá kó sínú tráfíìkì aṣáàdúpẹ́ pé wọ́n bá wa ń bí lẹ́rú àtàláfíà ẹ wò ó ìwọ̀nba ìṣẹ́jú tó kù torí irú táàmì bẹ́ẹ̀ yẹ ká máa round up ní ká máa kọrin kábíyèsí ṣùgbọ́n a máa ṣe pápápá kó kúrò ń bẹ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ mọ́mì ẹ dákun o ẹ bá a sọ gbogbo orúkọ yín fún àwọn èèyàn tán wò yín lé. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá o ojú ayọ̀ tẹ́lẹ̀ ń fi wò wá lórí ètò yìí nígbà gbogbo kò ní fọ́ o thank you very much. Orúkọ mi náà ni Lady Evangelist Ruth Olúwafúnmikẹ́ Abíọ́dún Àpáta ọmọ Ọlánìpẹ̀kun. Òun lẹ́gbọ́n yẹn wọ́n ní
Lady Evangelist Ruth Olúwafúnmikẹ́ Abíọ́dún àpáta ọmọ Lánìpẹ̀kun. Ìbéèrè tá a ti ẹ̀rẹ́ béèrè gan wọ́n ti sọ mọ́ àrẹ́ béèrè pé kí ni agboolé tán ti wá kí orúkọ fámìlì wọn bẹ̀ tí wọ́n ti sọ. Ẹ dákun màmá wa ìlú wo lẹ ti wá? Mo wálé àti ìlú Ìlàwẹ̀ Èkìtì, Èkìtì South West Local Government Area of Èkìtì State. Èkìtì State ṣé orílẹ̀-èdè Amẹ́ríkà ló wà ní àbí Afghanistan? Ara Nàìjíríà ni o. Àwọn orílẹ̀-èdè Nàìjíríà ló wà. Orílẹ̀-èdè tó dáa gidi ni. Bọ́lárìnwá Akínrọ́lábù mo rí yín o, ẹ kú àbọ̀ o, ẹ káàbọ̀, ìyá àpáta náà wà lórí ètò báyìí o. Ọlálẹ́yẹ Fáṣùrántì mọ́lẹ́yìn náà o, ẹ kú àbọ̀. Ẹ wo mọ́mí wa ẹ dákun wọ́n ta bá ní àká ní méjì irú èmi báyìí mo yẹ pé 12 years ni wọ́n lẹ tó bí ọmọ ọdún mélòó mọ́mí? Bí oore ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi, I am 66 years old, that is ọdún mẹ́rìndínláàádọ́rin. Jésù lolúwa wọ́n ní 66 years làwọn o, ọdún mẹ́rìndínláàádọ́rin wọ́n dẹ̀ dàbí ọmọ 21 years. Ọlọ́run ó gbà wá o. Oore ọ̀fẹ́ Jésù ni o. Màmá wọn ní àwọn iléèwé wo lẹ lọ ẹni pé kéèpé là ń ṣe kíákíá orí ètò wọn láwọn iléèwé wo lẹ lọ. Iléèwé ní Ìlàwẹ̀ Èkìtì primary school ni ibẹ̀ mo ti kà á. Ìgbà yẹn a máa ń ṣe modern school, mo dẹ̀ lọ modern school fún ọdún 3. Nígbà mo lọ sí modern school yẹn ló fún mi lórí ọ̀fẹ́ àti lọ sí secondary school Ìyèmọ̀tẹ́ comprehensive high school Ìyìn Èkìtì. That was kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe exam ní December ní June December náà máa ń ṣe ńgbà yẹn ńgbà mo fi wọlé. Bẹ́ẹ̀ tó rí ọ̀fẹ́ pé mo jáde láti modern school jẹ́ kán gbà mí sí form 2 ní Ìyèmọ̀tẹ́ comprehensive high school ní Ìyìn Èkìtì lọ́hùn. Nígbà tí mo dẹ̀ fẹ́ jáde tó kù díẹ̀ báyìí bó ṣe di pé wọ́n gbé exam wá sí June ó wá jẹ́ pé ọdún 3 àbọ̀ péré ni mo lò ní secondary school. Ó ga o, ṣé gbàdá wá ṣe tán secondary school ẹ tẹ̀síwájú ní ẹ̀kọ́ yín ni? Mo tẹ̀síwájú o, mo kúrò ńbẹ̀ mo lọ sí Akọ́kà National Technical Teachers College for 3 years. From there mo tún lọ sí University of Nsukka, University of Nigeria Nsukka for 3 years for my BA. At Akọ́kà I collected my NCE. To God be the glory. Òun lẹ́gbọ́n yẹn o, wọ́n nígbà táwọn ka gbọ́ ẹ̀ tán àwọn tún lọ sí University of Nigeria Nsukka ibẹ̀ náà bá mi lọ ń gbà wọn. Màmá wọn ní báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin tẹ́ǹkọ́ o, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ wòlíì obìnrin tẹ́ ń ṣe, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíṣà ẹ bá a sọ ogun ẹ̀. To God be the glory, to God be the glory. Orin kíkọ ilé wa òun náà ti ń kọ orin. Bàbá mi jẹ́ the first choir master and organist of Christ Apostolic Church Ìlàwẹ̀ Èkìtì of blessed memory. So the father gave us the mantle of singing. Láti age 5 mo ti wọ akọrin, age 5, and to God be the glory, I've been singing since 61 years ago. So mi dẹ̀ tí kankan torí pé ibi tí mo ń lọ ìpọ̀ nítorí náà to God be the glory. Iṣẹ́ tíṣà ńkọ́? Iṣẹ́ tíṣà yẹn torí pé mo lọ sí school teacher teaching profession NC, so náà ló jẹ́ ń di olùkọ́ ní the first school was Nigeria Model College. Irú àwọn Ṣàṣà Samson Ṣíàṣíà, the great footballer was my student. Then I have other people that were my students, like the singers at FESAC that I taught. There are many people like that, doctors, lawyers, engineers, and many other professions that I have contributed to their life one way or the other in the teaching profession. I taught in Lagos State for 35 years as teachers, classroom teachers, and as principal for 6 years at Ikoga Grammar School and at Navy Town Secondary School, Navy Town. Òun lẹ́gbọ́n yẹn o, gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ akẹ́kọ̀ọ́ lábẹ́ ìyá àtàyìn tẹ́ ti jẹ́ tíṣà gan lábẹ́ wọn gbà tán yẹ principal. Ẹ̀rí máa jẹ́ mi ìṣó gbogbo yóò mọ̀ ń gbọ́ báyìí. Ádámọ̀ rẹ̀ kọ́ ni, Ádámọ̀ rẹ̀ kọ́ ni, ẹni bá bínú tíṣà. Ádámọ̀ rẹ̀ kọ́ ni. Àrọ̀mọ̀ rẹ̀ lóko,
àrọ́mọ rẹ̀ lóko ẹni bá bínú tíṣà àrọ́mọ rẹ̀ lóko. àwa kì í ṣe tíṣà yẹ̀yẹ́ o. ó tó tó ẹ̀ lónìí ẹ̀wọ̀ ẹ̀ ní táìmù lónìí ẹ̀wọ̀ tó tó ń dá wá ní ìyá. ní àsìkò tó pọ̀ lónìí. àwa làkọ dọ́kítọ̀ làkọ pírẹsidẹ̀ntì àwa kì í ṣe tíṣà yẹ̀yẹ́ o. mọ́ mi ẹ wò wákàtí kan àbọ̀dá fún yín tẹ́lẹ̀ ìṣẹ́jú márùndínlọ́gbọ̀n lẹ́ni báyìí bẹ́ẹ̀ máa ṣọ́ọ̀tì ẹ̀ pépèpé ní tó gba àwọn àjàsà kẹ́ẹ̀fì sí o. àwọn èèyàn mi ní tiẹ̀ tí kúrò wọn lórí òkè yìí wọ́n bọ̀ ẹ ti pé àwọn èèyàn yín ti wá wọ́n ti padà ní aṣọ ìdíjà ti wá wọ́n ti padà lọ. Àjàyí Olúwaṣeun Phillips mo kí yín o ẹ kú àbọ̀ Oyèwọlé Ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ mo kẹ́yìn náà o ẹ ṣeun bàbá wa Bọ́lá Oyinlóye mọ́mí wa Bọ́lá Oyinlóye mo kí yín ẹ kú àbọ̀ Kẹ́mi Ọ̀wátì Adéròmí lẹ́yìn mo kí ẹ̀yin náà o Kẹ́mi láti wọ́n ní my big mommy ẹ wo big mommy yín pẹ́ dé à ń gbé yín bọ̀ bí o à ń gbé yín bọ̀ à ń gbé yín bọ̀ bí ètò yìí big mommy yín pẹ́ dé big mommy yóò farabalẹ̀ ká béèrè béèrè lọ́wọ́ wọn. ẹ ṣáà ti rí mi bó ṣe 5 minutes náà àwọn tèmi ti rí mi wọ́n ti gbà tèmi ẹ jẹ́ ti lò ju 10 minutes kan ní ìdákùn sí i ó dáa adigun ẹ̀kọrin wọ́n ní bóòlù ẹ̀yẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ ó dẹ̀ gbẹ́ ti sọ torí rẹ iṣẹ́ evangelist báyìí bóòlù ẹ̀yẹ bẹ̀rẹ̀ iṣẹ́ evangelist tó ti pé ẹ lórí òkè àpáta. Olúwaṣeun, to God be the glory. Anybody tó bá ṣàjẹ́ choir in the church ẹni mọ̀ pé àmúṣe Olúwa ní ọwọ́ kékeré ọwọ́ ńlá la fi mú láti ìbẹ̀rẹ̀ ayé wá. Èmi ni mò ń ka Bíbélì fún bàbá wa Bádàrè ńgbà tó bá wá sí Ìlàwọ̀ Èkìtì nígbà yẹn. Ibi ká máa ka Bible ká máa ṣe ká máa lọ Sunday school ká jẹ́ Sunday school teacher ká ṣe gbogbo ẹ̀ náà ibẹ̀ náà ni ìpè ti wá pé bí mo ṣe gbogbo iṣẹ́ tán láyé yìí o mo máa padà sídìí iṣẹ́ Olúwa. That was what my papa bàbá prophet Ọbádàrè tó sọ fún mi nígbà tí mi tiẹ̀ tí màá rí rárá wọ́n ní mi lè sá àìmọye pásọ̀ tó fẹ́ mi nígbà yẹn mo ní èmi ò fẹ́ pásọ̀ mo fẹ́ kàwé ń tèmi o mi tiẹ̀ wá mọ̀ pé mo lè ṣiṣẹ́ Olúwa rárá. God be the glory. Hallelujah. Today I'm an evangelist in Christ Apostolic Church. So ògo ni fún Jésù. Apart from that one ọ̀rọ̀ àdá orí òkè ilẹ̀ àdá orí òkè ilẹ̀ it's not just now. Bí mo ṣe ń jáde kúrò ní seminary that was year 2000 at Ìdímù CAC seminary tí mo jáde báyìí bẹ́ẹ̀ náà mo gbọ́ ohùn pé every 7th and 8th of the month must be prayer time for all children of God. And we started doing it up till now. It's at Orioke Apata at Badagry, Ikoga, Sebe. So we do anniversary there every day. We have another Orioke Apata at Mowe. That is under Christ, everything under Christ Apostolic Church. Because I don't have any other mission than that mission. Because I'm a covenant child. I cannot leave the place. So that's why. Then nígbà tá a jẹ máa bẹ̀rẹ̀ ti bí náà a jẹ bẹ̀rẹ̀ lórí òkè àpáta wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn tó ń wá sórí òkè yẹn báyìí it's over 100 people on Saturdays that is 9 o'clock every Saturday. Òun lẹ́gbọ́n yẹn o wọ́n láwọn lórí òkè àpáta méjì Nàìjíríà akó padàdé o kó bọ̀ ọ́ olóògbé rẹ̀. ìrọ̀lá ti lé wa lọ́wọ́ nìyẹn láti kékeré òun náà lájẹ̀ ń lò là ń lò tó gbé ìṣùnwó lórí òkè àpáta àti omi àdúrà méjì yẹn omi alákejì ló wà lọ́wọ́ mi o ṣe rí. wọ́n lómi alákejì rèé o. omi ayọ̀ sókè kẹ́wò omi alákejì nìyẹn o. èyí tẹ́ bá fún omi alákejì ẹ kàn sí mi nígbà yọ gbọ́dọ̀ rédíò studio. ẹ wá sí studio wa. omi alákejì nìyẹn ohunkóhun tó bá béèrè lọ́wọ́ Olúwa dẹ̀ ṣe é ó dá wa lójú ni ó dá wa lójú gidi pé Ọlọ́run wa ń gbọ́ àdúrà kò sóhun tó fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run tí ò ní ṣe fún ọ nítorí náà bó ṣe jẹ́ nìyẹn. Pásọ Olúgbóyèga Michael Ṣótúbọ̀ wọ́n ní ẹ káàárọ̀ mà òun yín dùn o. ẹ ṣé o thank you very much. wọ́n tún wá ní ẹ gbàdúrà fún wa ẹ wọ́n máa gbàdúrà ìkọ́ni wá ní kí ìyá bẹ̀rẹ̀ báyìí àdúgbò lórí ètò àsìkò àdúrà ń bọ̀ ẹ gbọ́ pásítọ̀ ẹ ní sùúrù ọ̀nà mi ẹ káàbọ̀ o. that's my in-law. yangi mẹ́ta ẹ kú àbọ̀ o ìyá yín rèé mbẹ́ o ìyá yín rèé o. ẹ ṣé o àwa la wà lórí ètò lónìí ojú ìjọba. ìbéèrè tán ní ìbéèrè lọ́wọ́ yín ìyá wọn ní
ṣé ẹ ti ṣe ìgbéyàwó? Rẹpẹtẹ ni o. Bàbá mi wọ́n so like mi gan. Wọ́n dẹ̀ sọ fún mi pé CAC ló gbúdọ̀ fẹ́ o, gbúdọ̀ lọ ṣọ́ọ̀ṣì mi lọ fẹ́ yá ọkọ o. Mo dẹ̀ gbóhùn wọn, mo dẹ̀ gbà bẹ́ẹ̀. Ìyẹn ló gbé mi dé èmi ní choir mistress ní ṣọ́ọ̀ṣì wa ń gbà yẹn tí máa ń lead choir tí mò ń ṣe gẹ́gẹ́ bí ọmọ ọ̀gá akọrin. So ibẹ̀ ni ìyá kọ́mítì ní ọmọ tó ń kọ Joseph ṣé o wálé ni o wá ṣọdún ọmọ tó ń kọrin ní akọrin yẹn òun ló máa fẹ́ o. ọmọ òun ni a fẹ́. òun ló máa fẹ́ o. That was 1978 Ìlàwẹ̀ ní Christ Apostolic Church CAC Christ Apostolic Church Ìlàwẹ̀ Èkìtì. In fact it was so glorious. Wọ́n tiẹ̀ tún gbá bọ́ọ̀lù wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn youth tún gbá bọ́ọ̀lù fún wedding wa. Bàbá mi gan orin mẹ́ta ló compose. Jésù. Ọkọ̀ akọrin kan ni ó dẹ̀ wá rí bẹ́ẹ̀ pé choir anniversary là ń ṣe. O kọjá be careful. And that was December 24 to 1978. It will be exactly 40 years this year. November 24, 1978. And that was my ring since then. Wọ́n láwọn ò tí change ring yẹn o. Mi ṣe ń jẹ o. Change ẹ wà sure. Pé ẹ̀rà mi kòbó. Kòńbò. Pépé ní gidi pé. Ní 40 years ó ní ẹ̀. Ẹ má jẹ́ káwọn èèyàn rí lọ́wọ́ yín o. Kí n má jẹ́ kan rí. Tí wọ́n bá rí yọ wọ́n lè gé ọwọ́ òun kúrò kájọ rí. Wọ́n lè gé o. Authentic gold nìyẹn. Wọ́n lè gé o. Iye ìtọ́lẹ̀ ní sí ilé kò ń ṣe fake o. 40 years. Ẹ wo góòlù àtogójì ọdún. Ẹ jẹ́ kó kúrò lọ́wọ́ mi rárá. Góòlù àtogójì ẹ máa fi wẹ̀ náà tẹ́ bá ń wẹ̀. Mo fi wẹ̀ anything you use it for anything. Authentic gold nìyẹn o. Wọ́n láwọn ò change ẹ̀ yìí. Ìgbà yẹn gan wọn tiẹ̀ wá ń lo gold ní chọ́ọ̀chì wa. Wọ́n ṣàbá wa bless ẹ̀ mọ́ báyìí ni. Mo ká ó dáa wọ́n ní níbo lẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí tó dáa ẹ dárúkọ Nàìjíríà lẹ́ẹ̀kan bó lẹ̀ ń gbé lọ́wọ́lọ́wọ́. làwọn Baltimore ṣáàjà pè ní Baltimore bẹ́yẹn. Ìyá ní Baltimore làwọn wà o. Baltimore nìkan kọ́ gbogbo Maryland gbogbo bẹ̀ lọ́sùn gbogbo Maryland àti gbogbo Africa gan. gbogbo church gbogbo. bẹ́ẹ̀ pé ìyá nísìnyí wọ́n láwọn wà ní Ohio bẹ́ẹ̀ pé wọ́n láwọn wà Texas bẹ́ẹ̀ pé wọ́n láwọn wà Georgia ẹ ṣàgbọ́n lè di America ni. all over America. ó dojú ẹ̀ lójú. As the choir leader in the Good Women Choir of Christ Apostolic Church North America, to God be the glory. Àwọn bàbá wa Gbẹ́jà àti ìyá wa Fáṣakí náà fi mí sí pé kí n máa try láti compose àti láti móni jáde ńgbàjọdún wa gbogbo. Thank God Almighty. Ṣé ẹ̀rí báwọn Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK ìyá àpáta lówó yìí o ìyá call me on my cell phone ìyá olórin ìyá evangelist máa play orin wọn láìpẹ́ wọ́n ní ibo lẹ ti rìnrìn àjò dé o láti jọ ẹtì délé ayé àwọn ìlú wo lẹ ti lọ. Ìlú tí mo lọ ó pọ̀ gidi o ṣùgbọ́n tó ní òkè òkun dé ní Nàìjíríà in fact ọmọ mi tó wà ní Houston yìí mo lóyún ẹ̀ sínú mo dẹ̀ gbé panel van mi láti Lagos to Benin same day to and fro that was 1983. Yẹ́ ń gbọ́. 1983. Wọ́n ní 1983 àwọn lóyún ọmọ náà àwọn fi panel van mọ́lẹ̀ àwọn wa mọ́tò lọ látẹ̀kọ́ lọ sí Benin to and fro. Ilẹ̀ oṣù mi nígbà nílùú wa kò rí bẹ́ẹ̀ mọ́ sí Olúwa bá wa gbàkóso. Ìyá máa wa mọ́tò. Kò sígbà tí mi lè jáde kò síbi tí mi lè lọ. Pásítọ̀ Elúfadéjì Elijah Olúṣẹ́gun bàbá mi Elijah ẹ kú àbọ̀ sórí ètò ẹ kú àbọ̀ ìyá èrè o ìyá kọ́ mi ọ̀mà sẹ́fò wọ́n wà lórí ètò. ìwọlẹ̀ nìkan náà la lọ tá a ṣe tètè dé o. pásítọ̀ wọ́n lẹ́yìn lẹ́sọ̀ ìyámọ́lẹ̀ lẹ́gbẹ́ pẹ́ sórí ètò. ọ̀dọ̀ yín la lọ o. a máa fáìn ní orí tó tẹ̀yìn wá èyí ti dé 1 hour before that time. ìwọlẹ̀ nìkan la lọ. ẹ wá jẹ́ kí ìyá létí 1 hour ó dáa ó máa dójú ẹ̀ lónìí. mọ̀mọ́ wọn ní tábàkà ní iye kan méjì wọ́n ní ábọ̀mù mélòó lẹ́ni ṣe o ábọ̀mù orin mélòó lẹ́ni ṣe. ábọ̀mù orin tí mo ti ṣe ó ti di 7 o. Divine Connection. 1. Àgbègbè ẹ máa kàdé ẹ máa kàdé. No, mo fẹ́ sọ pé Divine Connection ni the first one. This one tẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí. Tẹ́ ń gbọ́ yìí.
Call Me On My Cell Phone. Call Me On My Cell Phone. There was a very popular musician here. tó máa ń kọ Call Me On My Cell Phone. mo wá láìkì tún yẹn mo wá ní ẹjẹ́ ti ẹ̀fí sóní ìgbàgbọ́. bí gbogbo èèyàn ṣe wá pè mí ní Call Me On My Cell Phone. bí ìyá yẹn ti Call Me On My Cell Phone nìyẹn o ìyá láwọn ti ṣe àwo méje. Then the new one now is that èmi ọlọ́pẹ́ ọmọ ọlọ́pẹ́ ń ṣọpẹ́ praise me the medis. Okay. Afọpẹ́ fọ́lọ́run is all over now gbogbo èèyàn ló ń gbọ́ káàkiri. wọ́n ní gbogbo èèyàn ló ń gbọ́ o tí ò láìkì ẹ̀. ẹ máa gbóni ìyá àpáta everywhere gbogbo ibi tẹ́ bá ti wà. wọ́n ní iṣẹ́ mìíràn wo lẹ lè ṣe o lẹ́yìn iṣẹ́ orin lẹ́yìn iṣẹ́ evangelist lẹ́yìn iṣẹ́ kíkà. ẹ wo ẹ̀yin èèyàn mi kò dáa kóbìnrin wà bọ́kùnrin kó kẹ́ máa máa rí láìpẹ́ ẹ fẹ́ máa gbowó oṣù ṣá you must look for something doing. There is no time. Gbogbo èèyàn tó mọ̀ mí náà mọ̀ pé kò sígbà kan tó yẹ pé mi ní rí nǹkan kan tí màá fi pawọ́dà mo ta aṣọ rí mo ta ráìsì rí mo ta chicken rí mo ta búrẹ́dì rí. so lọ́wọ́ báyìí àwọn iṣẹ́ wo lẹ tún ṣe pọ̀ mọ́ iṣẹ́ mẹ́ta. ayẹyẹ wo iṣẹ́ alágàdúrà alágàjókòó mo ṣe ní Nàìjíríà mo dẹ̀ tún wá ṣe ń gbà mo débí gbà mo tẹ̀ débí gan àwọn ọmọ ní ẹ̀wọ̀ ìyá ẹ̀ ti rìtáyà ẹ lọ máa sùn kẹ́ máa gbádùn mo nírà o kò sọ̀rọ̀ sùn gbádùn o. ọwọ́ tó bá ti ṣẹlẹ̀ sí yálò. níbo mo gbúdọ̀ ṣiṣẹ́ kí n dẹ̀ máa ṣe gbogbo bí mo ṣe ń lọ sókè lọ sódò kí n lè máa lálàáfíà sí. bẹ́ẹ̀ni ẹ ṣe ẹ ṣe. so God be the glory it was so. òun lẹgbọ́n yẹn o wọ́n láwọn ń ṣe iṣẹ́ alágàdúró alágàjókòó alága sáré alága ṣe everything. àwọn márẹ́jì sí yín o. ó dáa ẹ máa pè wá o ẹ̀ dẹ̀ ìkéde máa tẹ̀ àwọn tí sanwó mo ti fún. ṣe fún gbogbo wọn ti gbádùn ẹ̀ ní last Saturday gan èmi àti bàbá mi gan adìjọ wà níbì kan náà ní ìkéde tẹ̀ sanwó fún ẹ̀kọ́ yẹn o. ṣalágàdúró àwọn náà ṣe onílù ń bẹ èmi náà ṣalágàdúró alágàjókòó I have my team mo ní team mi ó yẹ pé alágàdúró alágàjókòó onílù àti gbogbo ẹ̀ à ṣe papọ̀ àdẹ̀wà ṣe ayẹyẹ yẹn fún yín inú yín máa dùn dáadáa mo dẹ̀ máa ń fi àwọn nǹkan rent bíi letter proposal and acceptance letter mo ń fi rẹ́ǹtì o ẹ wá máa rẹ́ǹtì ẹ̀ àbí bọ́tà mi mo ń tà á. wọ́n láwọn ń ta àwọn kan lẹ́yìn wọ́n ta lẹ́tà. ẹ wá ra lẹ́tà. wọ́n gba gárántì wọ́n fi mọ́tò rẹ́ǹtì. proposal and acceptance letter the bridal share I have that one too. I have the bridal share our birthday seat tó máa jókòó tó máa rí bí ọba máa bọ̀ tá kàn sí àpàtà. wọ́n ní ẹ̀kan sáwọn o wọ́n fi gbogbo ẹ̀ rẹ́ǹtì kódà kan bẹ́ẹ̀ rẹ́ǹtì mọ́tò wà tán fi rẹ́ǹtì. mo dẹ̀ ti di uber nìyẹn àbí líkà. Adéwálé Ọlọ́lá wọ́n ní ìyàwó ẹ káàbọ̀ o. òun ẹ ṣe o. Charlie Adé òyìnbó olórin Charlie Adé òyìnbó olórin ní wẹ́ẹ́ Baltimore mo kí yín o ẹ kú àbọ̀ ìyá àpáta rẹ o ìyá Call Me On My Cell Phone. èmi ni o. wọ́n ní ìgbà mélòó lẹ ti wá lórílẹ̀‐èdè Amẹ́ríkà kó tó di pé wá dúró pa. àìmọye fani wọn ìgbà táwọn ọmọ àtọkọ wà ń bí wọn ní máa bọ̀ mọ́ ní kí mo bọ̀ wá ṣe because that place was good. Our country is still good and it's still going to be good. Amen. It won't remain like that in Jesus' name. ilé nílé anytime you are free you do you are loved by everyone around you there so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àgbàdúrà fún ìlú wa kó dára kó létò. wọ́n ní kí n máa bọ̀ mọ́ ní kí n mọ̀ bọ̀ wá ṣe mí I'm not coming. Mo máa retire mo dẹ̀ máa gba retirement benefit mi. I must reach the peak of my profession before I leave that country to this place. And to God be the glory, I retired on a very great and glorious day when I pens down. That was January. I was born January 1, and so that my January 1 is very precious to me. So ìjọ yẹn náà ni mo retire as ni mo pens down. So ṣé ń gbọ́ wọ́n láwọn wọ́n bí àwọn ní January 1 àwọn ọmọ kí n jáde ọdún àwọn náà sì bẹ́ẹ̀ pens down ní January 1. so 2013. màmá ẹjẹ́ mi ó béèrè owó retirement yín báyìí kí wàá lẹ́mọ̀ fi ṣe. mo fi ẹ̀pọ̀ àwọn èèyàn náà mo fi ẹ̀pọ̀ àwọn táwọn ní ìyàwó ẹ̀ mọ̀ fún wa ẹ mọ̀ gbàgbé mọ̀ kó wáyé fún yín lákàtì wa. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK wọ́n ní kí n gba $1,000 owó advert lọ́wọ́ ìyá òde o. mákàntì ẹ wá ẹ wo ẹyẹ èèyàn
ẹja ìlú wa ẹ ṣáàjà máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Fáṣọlá ṣètò kan fáwa retirees is so good. So à ń gbowó wa wọ́n dẹ̀ san fún wa lọ́dọọdún ẹ tó bá fẹ́ gbà lọ́dún ẹ tó bá fẹ́ gbà lóṣooṣù á rí gbà. ẹ ti gba tọdún ìkẹ́ kò fẹ́ sí ìyá. So no na don't worry àmọ́ náà mo fi tọ́jú gbogbo yín pọ̀ gbogbo yín náà là á fi tọ́jú. wọ́n ní oúnjẹ wo lẹ fẹ́ràn jù mọ̀mọ́. ẹ tún béèrè ní mo tèkìtì wá mi ní fẹ́ràn iyán ni iyán àtọ̀bẹ̀ ẹ̀gúsí àtẹ̀fọ́ rírò àtọ̀gbọ̀nà mo lè ṣe ọ̀gbọ̀nà náà mo láìkì ọ̀gbọ̀nà gan o ọ̀gbọ̀nà náà dá o. wọ́n ní yán làwọn fẹ́ràn o wọ́n wá ní oúnjẹ wo ló dà àtẹ̀yìn ò fẹ́ràn o. gbogbo àwọn ewé tó ń jẹ yìí gbogbo àwọn ẹ̀rà tó ń kó jẹ láìsò dédégbè gbogbo àwọn ẹ̀rà tó ń kó jẹ kò yé mi o. OYAY ọmọ ìyá àdúrà Mr. Ayọ̀ Motors ọmọ ìyá àdúrà ẹ kú àbọ̀ lórí ètò ìyá àpáta rèé o ìyá àpáta rèé ìyá kọ́ mi ọ̀rẹ́ àṣẹ́fò. ìyá àdúrà orí òkè àpáta náà. ìyá àdúrà orí òkè àpáta àwọn rèé o ẹ kú àbọ̀ ẹ bá béèrè béèrè lọ́wọ́ wọn ẹ béèrè béèrè lọ́wọ́ wọn. wọ́n ní màmá wọ́n ní ọjọ́ wo nínú yín dùn jù tó yẹ pé ẹ fẹ́ràn ọjọ́ yẹn ọjọ́ wo nínú yín dùn jù rí. ọjọ́ ayọ̀ pọ̀ o wa. ẹ ó pọ̀ ẹyọkan akẹ́kẹ́ sọ. ẹyọkan dùn. ọjọ́ ayọ̀ wọn yẹn pọ̀ ó pọ̀ gan. ọjọ́ tínú mi dùn jù gan-an ni pé gbogbo ọmọ tí mo bí gbogbo wọn ti ṣèyàwó. wọ́n lọlé ọkọ wọ́n lọlé ọkọ gbogbo àwọn tó jẹ́ àbúrò lẹ́yìn ẹ̀gbọ́n yẹn dẹ̀ rílì dúró tí wọ́n ńgbà tó ń ṣèyàwó gbogbo kò fajúro kò ṣe gbogbo contribution tó máa ṣe tó ọjọ́ tó wá ṣe tiẹ̀ gan-an Nàìjíríà láti lọ ṣe o. inú mi dùn inú dídùn yẹn mo bá wọ studio tí mo fi kọ orin tí mo kọ gbẹ̀yìn yẹn tí gbogbo èèyàn fi ń béèrè pé kí ló dé bó ni mo ṣe kọ orin báyìí tó fi dùn tí gbogbo ẹ̀ lọ geere báyìí tínú bá dùn orin á jáde. So bó ṣe jẹ́ ní ẹ má bínú wọn ní bátìrì wa ò ṣe dáadáa bátìrì ló ṣèṣe kú ṣe. mo ń padà bọ̀ lórí ètò yìí o. wọ́n ń bọ̀ àkàkà ètò ní pérépérépérépéré ni. Bọ́dá Ayọ̀ OYAY wọ́n ní congratulations to you màmá ẹ kú ọjọ́ mẹ́ta màmá ṣé ẹ mọ Mr. Ayọ̀ yẹn. Ayọ̀ wo ni yẹn yọ. Ayọ̀ ọmọ ìyá àdúrà kan báyìí tó ń wá bá wa.